tó bá ní ṣé Ádámọ̀ tọ́gùtù ni ó pè wọ́n ṣètọ́nù lẹ́nu tiẹ̀, ó fi wọ́n wé Káàbù bun al-Ashraf lẹ́nu tiẹ̀. Àkọ́kọ́ nìyẹn. Tó bá yẹ pé dọ̀míìrù lè mùsákàrù ló lọ lé bá múfúrádù lè mùsákàrù lọ sínú súrà míì, lọ sínú súràtù Zumar al-ayatu as-sabi'ata ashrata tó lù wá ń sọ yí pé walladhina ijtanabu at-taghuta an ya'buduha. Ó lè bì í inú súràtù Nisa, ó wá ní an ya'buduha, olùhá ó ti tó bá lò ní an ya'buduha tó lò dọ̀míìrù lè muhannas fún ní múfúrádùn mùsákàrù muhannas, ó ń túmọ̀ àlíà tóun jẹ́jámù ìlàhù, ó ń túmọ̀ pé àwọn tí wọ́n ní ọlọ́run míì tí wọ́n ń sìn. Ṣé Ádámọ̀ wà ní àwọn àlíà? Ẹ̀sọ́ ẹni tó fi Ádámù àkìbárú tó gbé sípò Allahu àkìbárú. Ẹ fún wa lẹ́ni tó sọ pé Allahu wahid, ó wá gbé Ádámù wahid síbẹ̀. Tí wọ́n ta ní mọ̀lá yìí náà tó lè dìná ìpò ṣàǹfààní nínú àwọn tíra Sheikh Adam. Kódà mo fẹ́ lè sọ pé tẹ́bá ní kí ló fi dìde kéhùn Sheikh Adam ni. Ọ̀rọ̀ á rí nǹkan kan tó lè sọ ń pa bàbá yìí àfi kó máa fi wọ́n wé tí wọn ò lè gbà kán fi bàbá rẹ̀ wé. Ẹ̀dẹ̀ fẹ́ kí Ìsìláàmù nísinmi. Tẹ́bá wá àwọn tí wọ́n ń dá fìtínà lẹ̀ wàhálà lẹ́nu ẹ̀sìn inú àwọn tí wọ́n mú nìyí. Ẹni tí wọ́n fi wé tọ́gùtù yìí bàbá àwọn kan rìn. Ọmọ Sheikh Adam o nínú rẹ̀ ó dùn pé ẹ̀gbọ́n tí wọ́n tún pe bàbá wa. Ọmọ kéwu Sheikh Adam o nínú rẹ̀ ó dùn pé ẹ̀gbọ́n tí wọ́n tún pe bàbá wa tí wọ́n náà sì ní bàbá tiẹ̀. Ọmọ sábà àbà ọgọ́ ìrí fọ́pọ̀dé sábà àbàdà. Wàsábù habika an sábàbí sẹ́bì àbí gẹ̀ìríkà mí kàbá ìrìsùnù. Ṣẹ́dípọ́ àti tọ́gùtù méjì wọ́n lọ sínú Suratul Baqara al-ayatu sabi'a wal khamsun wa mi'atan aya 257. والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولياءهم الطاغوت ó wá lọ yukhrijunahum ó tún lè wọ́n lò jámù. Ní àyí nísìn ó ti fi wọ́n wé àlà àsùnáàmù àwọn òòṣà. Ṣóòṣà ní Sheikh Adam. Bihazi alhayati thalatha ó ti pè pẹ̀lú tí àyà yìí ń rí bá wa lọ síbi tọ́gùtù ó ti pè Sheikh Adam ní ṣaitan lẹ́nu tiẹ̀. Lẹ́hánà tọ́gùtà máàna àṣaitan. Nínú máàna tọ́gùtù àlẹ́hálẹ́ àwọn nǹkan míì tí wọ́n ń sìn wọ́n náà ní pé bí igi bí òkúta ó wá fi Sheikh Adam ṣe kẹta wọn sọ ẹni tí ń sin Sheikh Adam. Nínú máàna tọ́gùtù àlẹ́hásùnàm ó ti pè Sheikh Adam lóòṣà. Kí ni bàbá yẹn gbà lọ́wọ́ yín gan-an? Dóònà tí yóò lè jẹ́ kankan fún wa lágbàáyé wọ́n mọ pàtàkì Sheikh Adam. A sọ pé kò sí ẹ̀dá náà tí ò ní níbi tó kù sí. Wọ́n ní àmọ́ nínú kọ́ìdà gan ni pé ẹni tí dáadáa rẹ̀ bá pọ̀ ju àìdáa rẹ̀ lọ. Ìyẹn ní dáadáa mọ́kàndínláàádọ́ta ẹyọ̀kàndínláàádọ́ta 49. Ó wá ní àìdá ẹyọ̀kan. Ẹ mọ́ wá gbé pé àìdá ẹyọ̀kan yẹn lẹ́mọ̀ pariwo. Ẹnìkan jáde ó ní Sheikh Adam ló ba ẹ̀sìn Ìsìláàmù ilẹ̀ Yorùbá jẹ́. Níbo ni ẹni tó sọ bẹ́ẹ̀ wà àtiwọ́ tó pé Sheikh Adam ní tọ̀gùt níbo lẹ́wà níjọ́ tí bàbá bẹ̀rẹ̀ dáwà? Níbo lẹ́wà níjọ́ táwọn bàbá yẹn ń kéwú kiri? Ṣèbí gbà táyé dáyé social media ni wọ́n ṣẹ̀ mú ẹ̀yìn. Àwọn tó kọ́ yín àwọn tó kọ́ yín Sheikh Adam ló kọ́ wọn. Ìyẹn tí ẹ máa ń wo ọ̀rọ̀ kéyìn ìyẹn máa ń ṣe ọ̀rọ̀ kó tó sọ pé ìpè bàbá yìí ní tọ̀gùtù kí ló lè bílẹ̀ láwùjọ. Ó fẹ́ káwọn yẹn máa pàtẹ́wọ́ fún ẹ pé o ṣe wọn káre ó pa fáwa ní tọ̀gùtù. Ó fẹ́ ká máa yìn ọ́
lẹ́ẹ̀kan sí ìwọ ọ̀nà ọlọ́run ni ó ní wọ́n ń tẹ́tì ni ẹ ẹ̀yin tẹ́ ń kílẹ̀ tẹ́tì kílẹ̀ ń tẹ́tì ni rẹ̀ fún ẹ fílẹ̀ pẹ̀lú ọba tó dà ó wá ní kì í ṣe táàlù ó láwọn kan ní ọ̀gbọ́n kéwúyé ó dà lẹ́yìn tiẹ̀ yìí sọ nílẹ̀ Yorùbá yìí kódà nínú àwọn àgbà alùsùnà nínú àwọn tí wọ́n jẹ́ àgbà alùsùnà sọ ẹni tó pèsè ara máa ń tọ́ ọ̀gùtù rí gbogbo nú àwọn àfáà tẹ́ ẹ fi ń ṣe fáàrí lónìí pé àwọn àgbà alùsùnà wa lónìí ọmọ kí o ṣe kára dámọ̀ níwọ̀n pọ́fẹ́sọ̀ Kakuri ọmọ kéwúta ni afwan pọ́fẹ́sọ̀ Kakuri ọmọ kéwúta ni Sheikh Imran ọmọ kéwúta ni àfáà Yunus Akóyèdé ọmọ kéwúta ni tí wọ́n pọ̀ lọ tá lè máa kà wọ́n tán àwọn bàbá tí wọ́n sacrifice gbogbo ìgbésí ayé wọn pèsè lórí ọ̀rọ̀ mímọ̀ bóò láti tú ẹrù wọn tá à ń fẹ́ níwò pé ibi tó kù gẹ́gẹ́ bí èèyàn táwọn òní níbi tí ó kù sí tá mọ̀la tá mọ bọ́ọ̀lù àwọn ó ti rí. alẹ́ mi fẹ́ fún àfáà Tánimọ̀lá ní assignment kan ó dáa torí research níjọ́ ọ̀la ẹ sọ ta ni bàbá yín fún wa Senimun Leza yóò rọ fún mọ́ni àbú. Senimun Leza yóò rọ fún mọ́ni àbú. àwọn ò torí nǹkan kan jáde sí yín ju pé nǹkan ẹ̀kọ́ tí mo gbọ́ ni pé àwọn èèyàn ò lágbọ́yé kéwú náà fi ń ka tọ̀gùtù péyàn kan tọ̀gùtù. Senimun Leza yóò rọ fún mọ́ni àbú. àní ẹ sọ ẹ má sọ gbogbo ilẹ̀ Yorùbá nínú ìlú tí wọ́n ti bí bàbá yín ẹ sọ kí ni pawọ́nú ẹ̀sìn. Senimun Leza yóò rọ fún mọ́ni àbú. ẹ má sọ ìlú àdúgbò tí wọ́n ti bí bàbá tó bí Tánimọ̀lá àdúgbò ẹ fìlú lẹ̀ àdúgbò yẹn gangan kí ni pa bàbá yín nú ẹ̀sìn. Senimun Leza yóò rọ fún mọ́ni àbú. ọ̀dà ẹ fi àdúgbò lẹ̀ síríìtì tí wọ́n ti bí bàbá tó bí yín ẹ fi àdúgbò lẹ̀ pọ̀jù kí ni pa bàbá tó bí yín ní síríìtì yẹn ẹ sọ fún wa. Senimun Leza yóò rọ fún mọ́ni àbú. ọ̀dà síríìtì tó ti wá pọ̀jù ní agboolé ibi tí wọ́n ti bí bàbá yín ẹ sọ ipa wọn nínú ẹ̀sìn. Senimun Leza yóò rọ fún mọ́ni àbú. ẹ wá rí ẹnì kankan mú mẹ́nu ju Sheikh Adam lọ kí lẹ́sẹ̀ bàbá yẹn. Leza yóò rọ fún mọ́ni àbú. kí ni wọ́n gbà lọ́wọ́ yín gan. Leza yóò rọ fún mọ́ni àbú. ṣé ní gbogbo àwọn tó ń sọ pé àgbélé ilé ẹjọ́ ni wọ́n gbé yín lọ́bẹ̀ wọ́n gbé yín lọ́bẹ̀ wọ́n pè yín sí kóòtù wọ́n pè yín sí kóòtù ìǹtẹ́ bá pàdé wájú Ọlọ́run ẹ̀ ṣe kékeré. Leza yóò rọ fún mọ́ni àbú. ẹ dákun ṣé kò sí nǹkan kan tó díjú nínú súnà tẹ́ ẹ fẹ́ ṣàlàyé fáwọn èèyàn ni. ṣé gbogbo ìmọ̀ ẹ wo tírà tẹ́ ẹ kó sẹ́yìn ẹ rí tírà kan mú kẹ́ ẹ kà fáyé. tókè ọ̀rọ̀ ń pa fíkì mo fẹ́ sọ. ẹ̀yin tẹ́ ẹ tí ìmọ̀ ibi tẹ́ ẹ gúnlẹ̀ sí látúnṣẹ́kù àǹfùṣẹ́kùn. huwa a'lamu biman ittaqa wattaqa huna la ya'rifu hakikata illa Allah. ẹ wá ní nǹkan mọ́ Sheikh Adam lónìí Sheikh Adam lọ́la. a ní àwọn mukhalafatu Sheikh Adam ẹ kàn fún wa tíra ọ̀rọ̀ kan pé tíra tí wàá nídùú nìkan ni in tó sì kọ́ lé ní káwá gbé yẹ̀wò káwá kí wọ́n bọ̀ ká kan sára sí wọn. ẹ sọ fún wa ẹ sọ bí tí wọ́n ti dákọ̀ ẹni tó bí tí wọ́n sọ pé yes èèyàn ipa rẹ̀ nínú Islam lágbàáyé ẹ mẹyọ ọmọ kéwù Sheikh Adam ló sì já sí pé nínú Islam ẹ̀yin ò jáde ń jọ́ kẹrí kẹ́ ẹ ṣe program kí gbogbo ayé mọ kan sára sí ẹ lọ wo kọ́mẹ̀ntì àwọn èèyàn pé ní wọ́n ń gbé yín ṣe ẹ̀yin lè sọ ohun tó dákẹ́ mọ́ gbé yín ṣe kí wọ́n lẹ́ni tó ń kọrin tí ó dùn òun náà mọ̀ ẹni tó ń kọrin tó rí yẹn ò dùn kò dìgbà tẹ́ ẹ bá sọ fún pé orin yìí ò dùn òun náà mọ̀ pé ẹni tó ń kọ ò dùn ẹni tí ò lóhùn mọ̀ ẹ dákun bó lóhùn mi rí má wùlẹ̀ bí wá wọ́n náà mọ̀ pé òun rẹ̀ ò dùn. àbúta bá ń wá ènìyàn lóko àwọn kan lè mọ tàn yín à ń rí àwọn àgbààgbà tó ṣe é kọ́ṣe tá a bá mọ gbogbo èèyàn ẹ wo Professor Kakuri èmi a máa fọ́lọ̀ péjì wọn dáadáa pé àdẹ̀lílù ṣẹ̀rí bàbá yẹn lè jẹ́jọ́ kan ní pé tọ̀ bá a ti ṣàlùwàlá ẹ mọ̀ wá rò pé a whole professor ṣé òun ló ṣètò mọ kọ́ àwọn èèyàn ni wọ́n rí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nídìí ẹ̀ wọ́n ṣe practically ẹ wò àríkọ́ṣe lára wọn
nígbà tó bá dẹ̀ fẹ́ dá sí ẹ̀kọ́ bá fẹ́ tún yẹn kan ṣe wọ́n tún sọ pé báyìí ni ẹjẹ́ ṣe báyìí ni ẹjẹ́ ṣe tí ẹ bá fẹ́ mọ súnà gidi ara àwọn tání mọ̀lákọ́ o tí ẹ bá fẹ́ gbọ́ àgbọ́yé súnà gidi ẹ ló mọ àwọn pọ̀lọ́sẹ̀ Kakuri yẹn ìbọn ọmọ Sheikh Adam ni wọ́n tí gbogbo ẹ̀yin àgbààgbà wọn yìí náà bá wá mọ sọ sínú ọ̀rọ̀ báyìí ní ìsàbòsí ni eléyìí tó kọjá pé àfa àwọn ni kinní kan wọn ni inú ẹni tí mo respect jù láyé inú àwọn tí mo respect ẹ wo Dr. Zikrullahi Shafi'i àwọn 41 nú èsì làwọn ọmọ ẹyẹ jù amẹ́yìn fẹ́ yọ ọmọ kàtá ọmọ lálàsí lẹ́nu tiẹ̀ ṣé kò fi wọ́n pe Sheikh Adam ní tọ̀gútù ó wá ní kì í ṣe tánù ó sẹ́ni tí ń sin Sheikh Adam má tiẹ̀ lọ bẹ̀rùn wọ́n dẹ̀ tún kọ̀rẹ́tì rẹ̀ àwọn èèyàn dáadáa pè ọ̀wọ́ náà ní pé àwọn bàbá dáadáa pè ní àwọn bàbá dáadáa tí wọ́n fẹ́ kó sórí ibú ni o lọ tún ọ̀rọ̀ yẹn ṣàlàyé dáadáa o tó wá ń dọ́gbọ́n o fẹ́ mọ dírẹ́sì ẹ̀ àwọn ò ní tá sọ fún ọ ju pé ìwọ nu Ọlọ́run wàláì ẹgbẹẹgbẹ̀rún yín mílíọ̀nù yín kò sí ń tẹ̀lé sọ ń pa Sheikh Adam tó fẹ́ dí kí mà Sheikh Adam kù lágbàáyé èmi ò tí ní tó lè sọ ń pẹ́ tó bá tún pò ń tọ́gùtù tún jáde kó tún ní tọ́gùtù kọ́nà mùrùsù ní pé bẹ́ẹ̀ tó bá tún kó ń bẹ́ẹ̀ kó tún pẹ́ ní kinní kan ẹ kàn ń sọ pé nìkan ẹni tó ní Sheikh Adam ló ba ẹ̀sìn Islam jẹ́lẹ̀ Nàìjíríà ẹ mọ̀ kó kàn ní wọ́n bà á jẹ́ ni tí ẹ tún ṣàpẹ́yà tó pe Sheikh Adam ń tọ́gùtù lọ ọmọ ìyá kan náà ló jọ bí wọn o torí náà ìmọ̀ràn mi fún gbogbo àwọn àfáàgbà alùsùnà yálà ó jẹ́ mọ́rkàsí ni ó jẹ́ dàbí ni ẹ kíyèsí àwọn nǹkan tí wọ́n ń ṣàwáhà wájú àsùnà bí àkùwálì im àṣẹyà ṣe rí ní mo fẹ́ kó yẹ yín ni pé ẹni tí ò bá pàkì mọ́ra súnà tí ò sọ pé òun jó ní súnà tí bá ń sọ àwọn ọ̀rọ̀ kan tó jọ̀rọ̀ àlìfàṣà wọ́n mọ̀ sọ fún pé kò gbọ́ súnà yé ni tó bá gbọ́ súnà yé ni kò ní mọ sọ̀rọ̀ báyìí kí wá ní ká ti wá pé ìwọ tó olóògbọ́ súnà tó wá ń sọ̀rọ̀ báyìí bàbá àwọn kan ló ń pè ń tọ́gùtù yẹn bàbá àwọn kan ló ń pè ń ṣètọ́ni yẹn bàbá àwọn kan ló ń pè lóṣà yẹn bàbá àwọn kan ló ń pè lọ́lọ́run yẹn kódà kí wọ́n tiẹ̀ wá rí àwọn nǹkan pé wọ́n ń ṣiṣẹ́ Ádámù orí wọn báyìí pé wọ́n ń ṣe Ádámù àkìbárú lórí ìrun Ádámù lákàlẹ̀ hamdu lórí irun tó bá ní wọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣe bí wọ́n ṣe wáàsí fún wọn ni èyí tẹ̀ ń ṣe yìí kù díẹ̀ káàtó àwọn bàbá yìí ò rí bẹ́ẹ̀ àwọn bàbá yìí ò gbé tẹ̀ ń gbé wá yìí ìyẹn máa ń fi wáàsí túyàn ṣe ni ẹ̀yin ń fi ọ̀rọ̀ ẹnu yìí ẹ̀ fi ń ba ẹ̀jẹ̀ ẹ̀ fi ń da yẹ́rú lẹ́ẹ̀kan sí tánímọ̀lá ò mọ́ bọ́lá rẹ̀ ó ti rí ṣé torí kán lè mọ̀ yín kán lè sọ pé ń sọ̀rọ̀ kán lè sọ pé yín náà ń fọhùn ní tí fi parí ọ̀rọ̀ mi ni pé tánímọ̀lá ìwọ́nu ọlọ́run ya Rabbana ya ilahi aleke obi salihina fi sumuratil mursalina subhana rabbika